ní ọjà Ajébándélé a máa ta nǹkan èso. Nínú ọjà Ajébándélé yìí òun náà ni Àṣàbí òun náà ta nǹkan èso lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ẹ sì mọ̀ pé oní nǹkan èso bí wọ́n bá gbé ọkọ̀ wọn débẹ̀ bá lóye rẹ̀ lásìkò tí wọ́n bá ń já èso lóje ẹ mọ̀ wípé wọ́n mọ̀ wà mọ́ra ni tí ó fi jẹ́ wípé wọ́n tètè já tán káyìí ó lè wà fún ẹlòmíì. Nígbà ìyá Àpèkẹ́ tí wọ́n gbé ọjà rẹ̀ dé Àṣàbí ń bẹ ń tòsí. Àṣàbí dàkú bá òun níbi lọ́wọ́ kájọ kó àwọn kinní yìí. Ó ní rárá o torí kíni ó ṣàṣẹnu gbọ́n ó lọ. Ìyá Àpèkẹ́ ní láti gbìyànjú ó ṣàtò nǹkan rẹ̀ mọ́ra bẹ́ẹ̀ ó bá tiẹ̀ lọ. Ọdún ti wá gorí ọdún, oṣù ti gorí oṣù. Àṣàbí fúnra rẹ̀ wá lọ sí ìlú òdìkejì ó lọ ra ọjà. Níbi tó ti wá lọ ra ọjà mi ìfẹ́ kó pẹ́ mi ò ní jẹ́ ogun. Níbi tó ti wá lọ ra ọjà ní ìlú òdìkejì yìí ọkọ̀ dé àmọ́ ọkọ̀ sún síwájú ó ní láti fi ọwọ́ kó àwọn ọ̀gẹ̀dẹ̀ tó ti rà á lẹ̀ láti kó débi tí ọkọ̀ wà ní rẹ̀ sí. Ẹ sì mọ̀ pé ó lójú bí èèyàn lè kó ọ̀gẹ̀dẹ̀ sí nínú ọkọ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ kó dìdàkudà kẹ́ ẹ tó délé. Ní Àṣàbí wá rí Àpèkẹ́ àmọ́ kò dá mọ̀ ó kàn bí ọmọbìnrin kan ń tiẹ̀ ní. Ó wá ní ọmọ yìí dákun ní lọ́wọ́ ọmọ ní òun náà ń kó tiẹ̀ òun náà sì ń kó èso tiẹ̀ ni. Káwọn ojọ́kọ́jọ́ kó tóun káwọn kó tó wá kó tiẹ̀ pé in tóun kó àgbọn ni kò síbi tágbọn dúró sí tí ò lè ṣe. Ó wá ní ẹ̀yin ìwádìí Àpèkẹ́ wá fún lésì pé oore gan lòun ṣe fún báwọn bá kó àgbọn sálẹ̀. Yòówó ìṣòro tí àgbọn lè ní ni bó bá ré bọ́. Ó sàn kẹ́ ẹ kó àgbọn sálẹ̀ kẹ́ ẹ kó ọ̀gẹ̀dẹ̀ lé. A lè kó àgbọn lórí ọ̀gẹ̀dẹ̀ tágbọn bá pọ̀ jù lórí ọ̀gẹ̀dẹ̀ yóò ṣe àkóbá fún ọ̀gẹ̀dẹ̀ ọ̀hún. Àmọ́ Àṣàbí jẹ́ ẹni tó ṣe wípé bó bá ṣe fẹ́ nǹkan ni màá fẹ́ kó rí. Ó wò pé gbogbo àlàyé àti àpẹẹrẹ tí Àpèkẹ́ ń fún kò wọ́n létí. Ní tóun ṣàdúró lé lórí ni wípé kápèkè wá bóun kó tó. Nígbà tí wàhálà rẹ̀ ti wá pọ̀ ju Àpèkẹ́ ní ẹ wá ọjà mo wá ọjà ni mi ò mọ̀ yín bí ibo lẹ ti wá. Òun ṣẹ̀ṣẹ̀ ìgbà àkọ́kọ́ tóun wá lọ ọjà nílé wọn bẹ òun gan ni òun ò dẹ̀ mọ ojútùú ẹ̀ púpọ̀ kó má ní òun lára. Wọ́n ṣàjọ kó inú ọkọ̀. Nígbà wọn wá padà dé Ajébándélé tí Àpèkẹ́ kí ìyá rẹ̀ ara wá ta Àṣàbí pé ọmọbìnrin yìí ni Ọlọ́run èso ọmọ rẹ̀ lásán pé ó ní Àpèkẹ́ tí wọ́n fi ń pè bó ṣe gbẹ́ná jẹnu pé Àpèkẹ́ ìyá Àpèkẹ́ lèmi ń pín ọ ni mo fẹ́ ràn ṣe lòún sọ fún mi lálàyé mo sọ fún ọ pé kó o bá mi gbé eré síbi ọ̀gẹ̀dẹ̀ òun sọ fún mi wípé ó kọ̀kọ́ ká gbọ́dọ̀ kó o ká mọ̀ tó kọ́ gẹ̀dẹ̀ ó ṣáà mọ̀ wípé ló bá fẹ́ pakuru mọ́ Àpèkẹ́ bó ṣe fẹ́ pakuru mọ́ Àpèkẹ́ ni ìyá Àdìó ìyẹn kàn kó sí láàmì pé kí ló fẹ́ ṣe. Bó o bá súnmọ́ ọmọ yìí ní ìsìn tó ta bí ẹ̀tọ́ ọmọ bá gbá ọ padà ó lọ́mọ kékeré bí ọ̀fín àbí. Wọ́n ní ṣé òun àti ìyá rẹ̀ làwọn jọ wà nísọ̀ ọmọ ọ̀rẹ́ ẹ̀hún ni ẹ̀yẹ́dọ̀ òní wo àti ìyá Àpèkẹ́ dọ̀rẹ̀ tó fi ń pọmọ rẹ̀ lọ́mọ ọ̀rẹ́ rẹ̀ ńgbà ẹ bá fẹ́ rán mọ́ ń sẹ́lẹ̀ ìyá rẹ̀ ó dọ̀rẹ́ yín. Ẹbí ìṣẹ́jú gbogbo wa ni ṣé bẹ́ẹ̀ ni ìyá Àpèkẹ́ tó ń pè lọ́rẹ́ rẹ̀ yìí ẹbí ìṣẹ́jú wa ni ìyá Àpèkẹ́ fi bì ọ́ pé kó o bá òun já ọjà kí ọkọ rẹ̀ ó lè ráyè sí torí ọkọ tòun tó fẹ́ dúró ó bí ọmọ kọ àsọdọ̀hún àtijọ́ ni wàá mọ̀ pé ó tó dájọ́ ó wá lọ pàdé ọmọ nílùú bòmíì ọmọ náà wá kọ̀ fún ọ lóòótọ́ àwọn ò bọ́ ọmọ wípé kó mọ̀ fòrò ìyàrá o àmọ́ kì í ṣe ìwọ lọ́ọ́ bá wí àwọn táwọn ò fẹ́ kí wú ẹ̀mí burúkú ti ń bẹ nínú tiẹ̀ kó máa lọ nínú ọmọ làwọn ò fura ara àwọn bá wí ó lẹ́tọ̀ọ́ láti bá wí torí wípé gbogbo àlọ ní ibọ̀ ní lábọ̀ ó wá ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ní gbogbo nǹkan tá a bá ṣe tí lílọ rẹ̀ bá lọ tó wò pé ó ti lọ́nu ó lè pẹ́ kó tó lọ rí bí lílọ bá lọ láàárọ̀ tẹlòmí ó wà padà níyàlẹ́ta tẹlòmí ó padà lọ́sàn tẹlòmí ó padà nírọ̀lẹ́ tẹlòmí ó padà lálẹ́ tẹlòmí àjì ni ó tó padà àmọ́ kókó ni wípé gbogbo lílọ gbogbo àlọ ní lábọ̀ àlọ́ tiẹ̀ ìwà tó wù sí ìyá Àpèkẹ́ ó làbọ̀ tó rí lọ́dọ̀ Àpèkẹ́ o
ihun tó o bá sì ti mọ̀ wípé àlọ́ tó o bá ti fẹ́ kó padà mọ́ wulẹ̀ lọ. Ihun tó o bá ti fẹ́ kéèyàn ó ṣe fún ọ padà mọ́ ṣe fẹ́ lòmíì. Torí wípé o ṣe fún ìyá rẹ̀ o là ṣe lè kún ọ lọ́wọ́ láti bọ́ ọmọ wí ní ìsìn. Ihun tó o bá ti lè gbà ò ní kí ìwọ náà máa fi ṣe fẹ́ lòmíì. Ó wá ń wọlé bí eku tó gbáwùsà tẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ kú bá gbáwùsà tó yí lọ yí bọ̀ yọ padà mọ́ wò pàkópàkó ní. Wọ́n ní wọ́n ní o láwùjáre kankan o torí pé àlọ́ tó lọ ló bọ̀ báyìí. Bó o bá ti fẹ́ rábọ̀ burúkú wọ́n jẹ́ nǹkan burúkú náà ò lọ látọ̀dọ̀ rẹ̀. Ibi títí mọ̀ ṣẹnu ní dédé ṣíbí lábala ìtọ́dọ̀wé fún tòníwè ẹ jẹ́ káàdì mọ́wọ́ o wípé gbogbo àlọ́ báyìí ní lábọ̀. Irú àlọ́ wo lẹ́yìn náà ń ṣe lásìkò yìí ẹ mọ̀ retí àbọ̀ rẹ̀. Ìpàdé wa bí oyin bí àrùn tó bá tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Elédùmarè. Mi fi yín sínú ìbànújẹ́ mi ò ní bá yín nínú ìbànújẹ́ lágbára Ọlọ́run. Ìpàdé wa bí oyin bí àdùn Olúwabùkọ́lá Adélékè Adégbọlá ni mò ń jẹ́. Ire o, ire kàbìtì.